ní gbogbo nǹkan tí wọ́n sáré yí fún láàrin jọ́wọ́ sí jọ́wọ́. Èmi ni mo wá di ẹni àárín fín ládùúgbò. Èmi ni mò ń wojú kí n tó lè jẹun, kí n tó lè ṣe anything. A jẹ́ àsìkò ti tó fún mi láti tètè wá nǹkan ṣe sọ́rọ̀ ara mi. Bàbá Dífálà tí wọ́n sì ti fi ń lọ̀ mí látijọ́ yìí. Àsìkò tó ń tòótọ́. Mo gbọ́dọ̀ jáde sí ọ̀rọ̀ ara mi. Èmi gangan mo gbọ́dọ̀ jáde o. Nǹkan tá a bá rí ibi náà ní bí wọ́n lẹ̀. Kò rí ṣe mọ́ kó má jẹ́ ti tèmi o láyé mọ́ wá o. Ní kánòkù yìí ó yẹ kó wà nínú ibi kan lábà yìí. Àtẹ̀gbọ́ wé láti tí àṣẹ kí kò wá sí ìwé yìí ó wá nínú àbá yìí. Ó jẹ́ kí n lọ wo wájú lòun náà. Ilé bàbá Dífálà ló wá ask báyìí. Àdúgbò ni ò tẹ̀ sí èèyàn ẹ̀ kò sí movement. Láti gbà yẹn ẹni tó lè fi gbẹsẹ̀ wò láti láti bẹ́sẹ̀ yìí. Àbí gbà báyìí. Wọ́n á jẹ́ kí babaláwo ń purọ́. Bọ́ọ̀ bèrè lọ bàbá ilé tó kàn ń jáwé tó ń jáwé báyìí. Kí àbọ̀dá ti sọ bí gidi fún mi. Ọlọ́run ṣáàjẹ́ kan bọ̀. Ìfẹ́ orí mi ọ̀nà mi rà orí mi. Bàbá ẹ̀kọ́ rẹ̀ o. Ìfẹ́ orí mi hàn. Bàbá ẹ̀kọ́ rẹ̀ o. Ẹ̀kọ́ rẹ̀ o tá a lẹ́ ń bèrè. Ẹ má bínú ọ, mo ń bèrè ilé bàbá Dífálà. Bàbá Dífálà. Èmi náà nu ẹyẹ méjì jáṣà. Ẹ jọ̀ọ́ ẹ má mú mi sí bàbá Dífálà ní ilé ẹ jọ̀ọ́. Ṣé mo jẹ tó ń ṣeré lójú ẹ ni? Ó ní èmi náà nu ẹyẹ méjì jáṣà, èmi náà nu èmi gẹ́gẹ́ Dífálà. Ẹ jọ̀ọ́ bàbá mo nílò ìrànlọ́wọ́ yín. O nílò ìrànlọ́wọ́ ti dé mi. Ẹ̀yìn wá lọ wọnú ilé kó la fi kalẹ̀ sí ká sọ̀rọ̀. Ìṣó. Gbọ́ síwájú o dẹ̀ ń wò. Ó wá lé bàbá òun. Ẹ̀yìn ọmọ yìí dà $5 o. $5. Tó ń kà lóhùn. Lọ kó àwọn tí ẹ̀ wá mọ ní àlejò. Yára. Ọmọ òun dà. Máa ṣe jẹ ọjọ́ kó ọgbọ́n. Ṣé mo ti ní kó lọ ni? Ẹ ṣe dára ọ̀bá rẹ̀ báyìí. Kó àwọn ewé yìí kó sí inú oko kó máa lọ gun. Ọgbọ́n ìjà ẹ̀fọ́ dára. Ètì rí olóhùn bẹ́ẹ̀ rí mi pé ṣé kò sí o. Bàbá ó ṣí. Ọmọ orí ẹ̀ gan sọnù. Ẹ tún wá. Àti ìrì. Ẹ ti rí. Ẹ̀yin náà ni mò ń fẹ́ kẹ́ bá mi rí. Ní bá ẹ rí. Bàbá. Kí nìkan òun gan tó ṣí kí ni? Bàbá ládùúgbò èmi ni mi tí ẹ gbọ́dọ̀ wà àdúgbò tẹ́lẹ̀. Nǹkan tó bá mú mi wà àdúgbò. Bọ̀dá ó ti àwọn àfagbó tó máa ń wá bí kò sádùúgbò àbẹ́tẹ̀ kiri. Mo tí ẹ gbọ́dọ̀ fẹ́ ṣe kánífà. Àwọn gbọ́dọ̀ dọ́dọ̀ tẹ́rì. Wọ́n gbọ́dọ̀ dọ́dọ̀ mi. Bóyá ń bá tẹ̀ ní nǹkan kékeré. Kò sí gbogbo nǹkan tó wá lò 15 inú ẹ̀ mọ̀ ń kólẹ̀. Bọ̀ lóòjì báyìí wọnú ọdún yìí no gree for anybody ni. Ẹ̀yin náà ó yé yín. Èmi ò gbọ́ ìbò no gree. Má gbà fún ẹnì kankan. Bọ̀ báyìí wọnú ọdún yìí báyìí. Àwọn tí mo ti ń jù lọ wọn fẹ́ gbà fún mi ni. Bí gbogbo nǹkan wọn sábà ní. Gbogbo kí sáwọn wá yí bírí. Ó dọwọ́ lù gan. Àrùn kájọ kí ló bá gan kí ló fẹ́ ká ṣe fún ọ gan. Nǹkan tí mò ń fẹ́ gangan ni nǹkan tí mò ń fẹ́ kẹ́ bá mi ṣe kẹ́ ẹ sọ èmi náà di owó kẹ́ bá mi táwo dà kẹ́ bá mi tán owó ṣe. Kẹ́ bá ṣe kó máa rí tọ́ kọ́bọ̀ kan ṣáájọ́ ká ṣáájò fẹ́. Bàbá fi yẹn lẹ̀ kílẹ̀ sọ. Bí àwọn àwúre. Orí tèmi ò lè gbà àwúre mọ́ kí ni ẹ fà àwúre ṣe. Kí ló fẹ́ tó o lábẹ́ mi ìdí owó ni bàbá ó yẹ kó yé yín. Bẹ́ẹ̀ni owó báwo ṣé. Máa dànù ó yé yín bàbá. Mo fẹ́ ṣògbó owó. Ògùn owó mo fẹ́ ṣe ògùn owó. Bí nǹkan tó ń sọ ṣé o mọ nǹkan tó ń sọ? Ògùn owó ló máa pè yìí. Bàbá ògùn owó èyí ni mo fẹ́ ṣe. Kí ni ìwọ ti rí sí tó fẹ́ ṣògbó? Ẹ ti jà sí bàbá. Ìbá Dífálà wọ́n ti ròyìn gan ló fi wà. Bí mo ẹ fi báyìí ni
bàbá nǹkan tí mo fẹ́ nìyẹn. wo èmi gan mò ń yọ bọ ẹni wo bí mo ti ń yẹ bọ mo ń yí bọ wo máa jọ ẹ lójú. bàbá bí bó ṣe sọ̀rọ̀ àánú ẹ̀ sí ní. bàbá o fẹ́ tójú lówó. ojú ti kàn mí kan dá èmi náà fẹ́ kán ojú padà ni kábi ṣe wọ́n àwọn. mo ní sẹ́kẹ̀ẹ́ tó fẹ́ ṣe fún o iṣẹ́ yẹn ó le gan o wo ṣé kí mo ti kún bá lọ́dọ̀ wọn bàbá lákùbàbá mi etí ṣe lẹ́nu kankan dún. nítòótọ́. tí n bá ṣe iṣẹ́ yẹn fẹ́ tán wàá nìkan owó ló ń pè. bàbá mo ti ṣe tán. wàá ló ẹ̀ bàbá ìjọ àti ibi ìṣẹ̀kẹ̀rẹ̀. bàbá ìjọ mo ti ṣe tán ìjọ. wo má bẹ̀ mí kí ara rẹ tó kó oríire. oríire o. ìmọ̀dé fara mà ní. mo ní oògùn gan. wọ́n dìbò yín. má jọ ẹ lójú ó máa ní ẹ lówó gan. bí èlò bàbá ẹgbẹ́ mi débẹ̀. ó máa ní lówó ó máa ní ẹ tó bíi ẹgbẹ̀rún 10. ẹgbẹ̀rún 10. ọ̀rọ̀ tó tó nǹkan tá a fi jẹun tẹ́lẹ̀ náà. bàbá nǹkan tó bá yà ń pẹ́ mọ̀ ó yà. ó káre ilé tó bá ti kó ẹgbẹ̀rún 10 yẹn wá iṣẹ́ bẹ̀rẹ̀ náà. a wo ọ̀tún àti ọ̀tún àti bàbá èmi lẹ́jì. bó ṣe lọ ya ńlá pò máa ya bó ṣe kí n jí gan bàbá mo kàn yín lára láìpẹ́. má jọ ẹ lójú. bàbá ẹ bá sì lè ṣe ẹ gbádùn mi o. wo bẹ́ẹ̀ ṣe bá sọ ni àmọ́rú yín ọmọ ìjà kó wá jẹ́ mi wọlé náà. ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ọlọ́jọ́ ọjọ́ lọ. àwọn dọ̀là mo ń lọ sí ìpàdé àwọn abú lónìí bẹ́ẹ̀ kan bá béèrè mi sọ pé kò sílé. lẹ́rọ wa o sọfẹ̀ ọgbọ́n mi ò sílé. lẹ́rọ yìí bàbá ò sílé. bàbá ẹ̀ lẹ́rọ. mo ní iyèmí sì ń lọ sí ìpàdé àwọn awo nísìnyí òde awo mò ń lọ. mo ti fẹ́ǹsì. bàbá. ó ti jẹ́ bó ṣé ìkan bá a lè dọ́dọ́ sí ṣé o ti kó dání tó ti wà. dandan nìyẹn. ó lè jẹ́ ẹ o wọ wàá ná ayámọ̀ ẹ̀ ṣé o ti kó dání. òun mọ́tò ńláńlá ọkọ̀ ńláńlá fúnra balẹ̀ tó dé tèmi sí ó máa níyànjú bó ṣe ká wọlé lọ. Ohun ta ni. Tó sì pé. Bàbá wọn ò fi dáa kó má pé. Ó iṣẹ́ mo ti parí ẹ̀. ẹ ṣe rárá. Mo ti parí gbogbo iṣẹ́ ìtàn. Wo àjọ lójú. Ọmọ òun dà $5. $5 o. Wo bọ́nú ilé agbára lọ. Kòkò tó wà mẹ́rin. Bá kówó tí wà láfíà ẹ̀ bá kì í sínú ẹ̀. Iṣẹ́ tá a parí síbọ̀ bóyá ìlànà iṣẹ́ tá a ṣe lánàá. Wá kọ́ sínú ẹ̀. Ó wà láfíà ẹ̀ kó o pe wá. Èyí tó wà ní. Tó wà ní kòkò tá a ṣe lánàá sáà mọ̀ sẹ́yìn. Mo lè ṣe bí ọmọ àlọ́dà àwọn olóde. Má sì ń jọba débẹ̀ o. Kò yá ṣe kíá. ẹjọ náà sí o ẹjọ. Ṣe kíá yá. Wo iṣẹ́ yẹn mo ti sọ fẹ́ pé ọ̀dọ̀ bàbá lápapọ̀ bá mi ni mo ti ṣe pé mo ti ṣe é nìkan rí. Owó ìṣòro sí mú wò àgbà ní àwọn ọmọ ojúlówójú ṣàánú. Ó kàrí. Owó yẹn. Kí ló ń ṣe ọ́? Ṣé wọ́n ti ní kó gbọ́ wa ni? Kí n bá gbá ẹni mú, mo wò tó dáa gbogbo ìlú máa wò ìdè. ẹ má bí wọn ti ní ibi kó wọn yẹn. Tí bá fi báyìí láti rí ìlú tó máa yá wèrè. Àti lọ́jà ni kí ló ń ṣe? ẹ má ṣe é. Gbó gbèrè mi ò dáhùn sí. ṣé ìyóhùn adákéré yóò dùn yìí. Iṣẹ́ ìbí tó lágbára dé, mo lágbára gan. Má ti fọwọ́ kàn. Wo wàá gbo àpò 2 àbọ̀ ilẹ̀ wa. Bí 3
ẹ̀rọ kankan mẹ́ta orí ẹ̀bùn tó wà nínú owó yìí tó bá ti délé wàá fi ra 500 yẹn ìkíní èkejì ẹ̀kẹta wàá wá síbi tí ọmọdé wọn pò sí gan ládùúgbò tí ọmọdé máa ń gbà ìyẹn ọ̀nà bí ìta mẹ́ta táwọn ọmọdé máa ń gbà ẹ̀rọ kò tí kéṣe rẹ̀ wàá gbowó èsì ẹyọ kan ojúmọ́ kan ìkí tó ọmọ bá ti dà ògbà gbé lọlé ẹ̀kejì ṣe bẹ́ẹ̀ ẹ̀kẹta ṣe bẹ́ẹ̀ nǹkan tó bá ti dà ní ọmọ kan tó fẹ́ dà o nǹkan tó bá dà kó lọlé ló ṣe farabalẹ̀ ó wà lórí ọ̀kẹ́ bọ̀ èwo òkè ní o ọdún lè wọ̀ mo ti sọ fọjọ́ kí nànà gbogbo àwọn tẹ́lẹ̀ kì í pa bọ̀ ó lò ẹ̀dẹ̀dẹ̀ ń tẹ̀sẹ̀ bọ odò tán ó wá tó bá ti gbò tútù o. ẹ̀kọ́ tí ìṣe náà ti wẹ̀ ni. wo èèyàn jẹ́ ni pé ọmọ tó bá rí ogún ẹ̀ tí kò bá gbé èkó tó máa dà èèyàn ló máa ju èmi mo sọ fẹ́ lódò òun rẹ̀ nípa mo fẹ́ lówó bọ̀ wo àdúrà mi ni pé ọmọ tó bá ti rí ó gbé. kò sọ́wọ́ wá máa rówó dẹ̀ ẹ́ gbé. olómọ tó ti máa ṣe ọ̀há kọ́wọ́ méjì. owó méjì jẹ́ ẹ̀rọ ń gbọ̀n ojú méjì òun lo èmi ìwọ àti ìdáwó báyìí o wo iṣẹ́ yìí gbọ́dọ̀ kọjá ọjọ́ méje tó bá lè kọjá ọjọ́ méje pẹ́rẹ́ nǹkan tó bá rí ó fara mọ́. kò ní kọjá ọjọ́ méje. kò ní ọjọ́ méje. kò ní kọjá. mo rí ẹ ná. ò bá wa lọ. jẹ́ kí n máa yọ. ìpàdé á dùn o. àtẹ̀sílẹ̀ lọ pàdé kan mọ́. àbúkẹ́ ọmọ abẹ ní ẹ̀ṣẹ̀ ó dẹ̀ ti sùn mí ọlọ́run mi ò bá yín tẹ̀ nígbà tó délé sí wọn ọmọ máa bẹ ní ẹ̀ṣẹ̀ ni ọwọ́ fàbọ̀ sára mi lè máa rí lé ìbúra mi wọ́n mi náà ti kọ́ ni máa rí lé ìbúra mi wọ́n kà máa bẹ ní ẹ̀ṣẹ̀ ìdọ́kọ̀ṣọ́ ni mo tẹ̀ máa dájú fún mi náà á tẹ̀ dùn yìí. ọkàn tó jìnnà sí odò. Pọ́ọ̀tì ẹ̀mí o. Ẹni balẹ̀ tí kò bá o. ẹ bá jáde kó ní sùkúl ẹ máa lọ lé yín jẹ́jẹ́ ni o ẹ gbọ́dọ̀ rí nǹkan ní ilẹ̀ ẹlẹ́kẹ́ gbé o ẹ gbọ́dọ̀ rí nǹkan ní ilẹ̀ ẹlẹ́kẹ́ gbé gbogbo nǹkan táwọn bí bá fi kó máa tó yín ẹ gbọ́dọ̀ rí nǹkan ní ilẹ̀ ẹlẹ́kẹ́ gbé o ẹ ti gbọ́ ẹ gbọ́dọ̀ rí nǹkan ní ilẹ̀ ẹlẹ́kẹ́ gbé o ẹ má yẹ má ti ta fíà sí. èrò tó mọ̀ pẹ́lẹ́ ayé yìí àwa náà jà nìyẹn súnmọ́ bí.
ọmọ yìí ọmọ tó ń lọ wá sáré àmọ́ òyì. mo ní kó bá mi mú ṣé ò lẹ́kọ̀ọ́ ni wá bí mo ní kó wá mú òhun yọ. ó dà máa dé bá ọmọ ò lè mọ̀kún máa gbà débẹ̀. Bàbá bẹ́ẹ̀ ṣe ní ìṣínà ni mò ń ṣe nǹkan tá à ń sọ bàbá kìíní. báwo ni ṣe ẹbí mò ń ṣe mo ti ṣe méjì ti dà ọ̀kan tó kù sí wọn lọ lẹ́yìn lẹ́yìn ẹ sáà mọ àwọn ọmọ burúkú. Bàbá ó lè jẹ́ kó gbé mo á lọ mú dandan àti gbé àwọn kan tó ń bọ̀ nù wọ́n bá àwọn kan ṣe ń bọ̀ nù bàbá. kó gbé bàbá ìjọ ẹ bá mi. bàbá ìjọ fìmílẹ̀ kí ló ń ṣe ọ́. Bàbá ẹ mọ̀ sí báyìí. yé mo ń tó fọmọ yìí o. Bàbá ìjọ. wọ́n èyí tó ti ń ṣe é bọ̀ tó fún wa bá mi késekése nìyẹn kàsàkàsà bàbá. Bàbá ìjọ ilé bàbá ìjọ. bá lè bẹ̀mí tí báyìí lè wọlé tí báyìí jáde máa fi kó èyí tó máa ṣe é. bàbá ìjọ ọmọ ọmọ. ẹ̀bẹ̀ mọ́ bẹ̀ ọ́ adániwáyé ṣá. Ó dáa. Bẹ́ẹ̀ni gan-an ó di tutù jù. Èsì ti lẹ̀ parí. Èsì ti tutù jù. Bẹ́ẹ̀ni gan-an fẹ́ẹ́ dìde. Mo gbọ́dọ̀ jáde. Mo jáde kọ́ mọ̀ pé fáwọn owó àdúgbò. Èmi ni àwọn iná náírà na dọ́là $20 ooo. Ókè. Ẹ̀yin ọ̀rẹ́ mi mò ń fẹ́ jáde lọ́nà kí n lọ ṣọ́rọ̀ ajé wọ́n lè mọ̀ ẹ́ pé wọ́n ẹ̀sẹ̀ wọlé ẹ ló délé kí ló dé tó máa ṣe fàájì tó ti bá mi ọ̀dà mọ́tò yẹn náà ni owó wà mẹ́rin mi ò láìké léyìí ó mọ̀ ẹ máa wọ àwọn eléyìí wéèrè ẹ lè lówó bí àwa ráì tẹ́lẹ̀ lówó mi. Àmàlò. Tẹ́lẹ̀ lówó. Ẹ ti jà sí. Ọ̀rẹ́ mi mo ti ń bọ̀ ibo ló wà. Ṣé ẹ ti fẹ́ lówó mi? Àwọn wọ̀nyí ẹ má ṣàbólówó ẹ má ṣàbólówó. Kí ni ṣe Italianians yìí náà? Ẹ má ṣàbólówó. Ẹ bólówó ṣọ̀rẹ́. Kí ni ṣe yín? Mo ti ń bọ̀ pàtí yẹn bá mi tọ́jú àwọn everything. Ẹ ṣàfẹ́ gbowó ń bọ̀. Ṣé ní káàṣì irú tí ń báyìí lọ́wọ́ ó yẹ yín mo ń lọ pàtí. Ṣẹ́ẹ̀sì fẹ́ lówó yìí. Òwú kì í là kínú ogbólóko. Ojúmọ́ tó mọ́ mi lónìí ojúmọ́ ire ni o. Bí mo ti ń rí ṣe o kí n máa rí ṣe lọ. Iṣẹ́ mi máa dàrú o bàbá. Ayé ń yẹ mí o kí n má dẹni ẹ̀tẹ́ o kí n má dẹni ẹ̀sín o láwùjọ. Ọ̀rọ̀ ayé mi mọ̀ dọ́wọ́ ẹ o bàbá. Fèrè síṣẹ́ mi o Ọlọ́run. Àló tí ń rí ṣe o kò rí ṣe mọ́.
kó má jẹ́ ti tèmi o láyé mo wà o. Jíjẹ mímu nínú ayé wa o kó mọ́ di nira o fún wa. Àtùpà mi tó mọ̀ ń jò yìí o kó má ṣe kú o rárá o mi ò fẹ́ kó kú fẹ́ kó sí o.